kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún gbogbo wa láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Thursday ọjọ́bọ̀ ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn ká súnmi mu à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti pa àṣẹ báyìí, gẹ́gẹ́ bí àwọn àgbà nílẹ̀ Yorùbá ṣe máa ń sọ wípé àṣẹ lọ́ba pa ọba kì í dábàá o, lórí ọ̀rọ̀ epo rọ̀bì eléyìí tó gbé owó lórí. Bákan náà láti lè mú ayé dẹrùn fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba jákèjádò ní orílẹ̀-èdè yìí. Bọ́lá Ahmed Tinubu tó gbé ìgbésẹ̀ náà láti sọ fún àwọn ìgbìmọ̀ tó wà ní ìṣàkóso lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí pẹ̀lú igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kazeem Shetimma wípé kí wọ́n tètè wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ oṣù àti owó oṣù àwọn òṣìṣẹ́ tó fi mọ́ ọ̀rọ̀ epo ọ̀hún bí ohun gbogbo yóò ṣe dẹrùn fún àwọn òṣìṣẹ́ ọba tó fi mọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Bọ́lá Ahmed Tinubu tó sọ ọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ìṣèjọba èyí tó máa ń wáyé ní gbogbo ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà nílé ààrẹ nílùú Àbújá o, níbi tí gbogbo àwọn gómìnà mẹ́rìndínlógójì 36 states tí wọ́n ti kóra jọ láti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Tinubu àti igbákejì rẹ̀ lánàá nílé ìjọba èyí tó wà nílùú Àbújá o, níbi tí ẹni tó jẹ́ olórí àwọn gómìnà alága gbogbogbò fún àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà tó tún ṣe gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak èyí tó léwájú àwọn gómìnà ọ̀hún níbi ìpàdé náà tí Tinubu tóun náà jókòó àti àwọn tí ọ̀rọ̀ kàn láti lè jókòó yí tábìlì po ọ̀nà àbáyọ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ epo ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ni Tinubu ti wá pàṣẹ o, èyí tó ti fi igbákejì rẹ̀ Kazeem Shetimma ṣe lórí àwọn ìgbìmọ̀ láti jókòó pẹ̀lú àwọn gómìnà iye tí wọ́n máa fi kún owó oṣù àwọn òṣìṣẹ́ pẹ̀lú gbogbo àwọn yóò ṣe bẹ̀rẹ̀ sí ní di sísan nítorí kánmọ́nkóbó àti àwọn ohun ìtura eléyìí tí wọn yóò pèsè fún àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà kí ara kó lè tù wọ́n gbẹ̀dẹ̀ lórí ọ̀wọ́n gógó epo náà. Iléeṣẹ́ epo rọ̀bì orílẹ̀-èdè wa Nàìjíríà Nnpc àwọn ni wọ́n ti fi ọ̀rọ̀ kan múlẹ̀ báyìí wípé o, ní gẹ́rẹ́ tí iléeṣẹ́ ìfọ-epo aládàáni ti Aliko Dangote bá bẹ̀rẹ̀ iṣẹ́ níparí oṣù keje sí ìgbẹ́nuwọ oṣù kẹjọ o, àwọn yóò dá owó epo tí wọ́n ń kó wọlé láti ilẹ̀ òkèrè dúró sí orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìgbésẹ̀ yìí ti wà nínú ìlànà àti òfin eléyìí tó gbé iléeṣẹ́ ọ̀hún kalẹ̀ wípé ní gẹ́rẹ́ tí iléeṣẹ́ ìfọ-epo Dangote tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ìparí oṣù keje sí ìbẹ̀rẹ̀ àgbẹnuwọ oṣù kẹjọ ọdún tá a wà yìí, wípé kí iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa Nàìjíríà Nnpc kí wọ́n dáwọ́ bí wọ́n ṣe máa kó epo wọlé láti ilẹ̀ òkèrè kí wọ́n dá dúró ní wàrà ṣe ṣàní o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti tẹ̀ jáde láti iléeṣẹ́ Nnpc tí orílẹ̀-èdè yìí sọ di mímọ̀ wípé àwọn náà ní ìdá 20 nínú 100 nínú iléeṣẹ́ ìfọ-epo ti Dangote èyí tó wà ní ìpínlẹ̀ Èkó báyìí, tó sì jẹ́ wípé nínú ìwádìí àti àkànṣe iṣẹ́ pẹ̀lú bí wọ́n ṣe gbé iléeṣẹ́ ìfọ-epo ọ̀hún kalẹ̀ fi hàn wípé ní ojúmọ́ o, iléeṣẹ́ ìfọ-epo Dangote ni yóò máa pèsè yálà èyí tó tó 65,000 barrel epo rọ̀bì lójoojúmọ́, eléyìí tó jẹ́ wípé láàrin oṣù àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní ànító àti àníṣẹ́kù epo bẹtiróòlù àti àwọn eléyìí tó rọ̀ mọ́ o. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ajé ọjọ́ 22 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí ní ààrẹ àná Muhammadu Buhari pẹ̀lú àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti ṣá aṣọ ní ojú iléeṣẹ́ ìfọ-epo tuntun ọ̀hún. Lákòótán iléeṣẹ́ epo bẹtiróòlù Nnpc fi ọkàn ọmọ ilẹ̀ Nàìjíríà balẹ̀
wípé láìpẹ́ yìí a ó bọ́ kúrò nínú hílàhílo epo bẹtiróòlù èyí tó gbé owó lórí. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ pé ó pẹ̀lú àwọn tí wọ́n ń palẹ̀mọ́ báyìí àwọn aṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án ti orílẹ̀-èdè Nàìjíríà tí ò ní pẹ́ kó gbá wọlé o láìpẹ́ yìí tó tún jẹ́ olórí àwọn òṣìṣẹ́ tuntun èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn tí ó bá ṣiṣẹ́ pọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà òun mà ló ti sọ̀rọ̀ ìwúrí àti ọ̀rọ̀ ìdúpẹ́ o lánàá nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò tí wọ́n jókòó tí wọ́n ń ṣe àgbáríjọpọ̀ ìpàdé eléyìí tí wọ́n fi káàdì gbogbo ètò tí aṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀. Fẹ́mi Gbàjàbíàmílà dúpẹ́ gan o lọ́wọ́ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣe òfin láti bí ọdún 4 sẹ́yìn báyìí fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà. Fẹ́mi Gbàjàbíàmílà dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìgbàgbọ́ èyí tí wọ́n ní nínú rẹ̀ láti yàn án gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹlẹ́ẹ̀kẹsàn-án ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Fẹ́mi tó dúpẹ́ ọ̀hún nínú ọ̀rọ̀ èyí tó sọ eléyìí tó tó ìṣẹ́jú 17 tó fi sọ̀rọ̀ tó sì fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn eléyìí tó tún wá sọ wípé òun fi dá gbogbo àwọn aṣòfin lójú pátápátá o wípé ìbáṣepọ̀ èyí tó lọ́rìn tí ó mú ìlọsíwájú ìdàgbàsókè ohun ìtura bá orílẹ̀-èdè Nàìjíríà òun yóò rí dájú pé òun lànà rẹ̀ láàrin àwọn aṣòfin ọ̀hún àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà òun ò ní tẹ̀tì láti tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ àti ìwà ọmọlúwàbí eléyìí tí òun gbé wọ̀ nítorí wípé ó ti wà nínú ẹ̀jẹ̀ èyí tóun jẹ́ o fún àwọn orílẹ̀-èdè yìí wípé ní ìgbà gbogbo tóun bá di ipò òṣèlú mú o àbí ipò ìjọba mú lòun ò rí dájú wípé ayé rọrùn fún gbogbo àwọn èèyàn èyí tóun ṣe ìjọba lé lórí o. Lákòótán nínú ọ̀rọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà ó ní ọ̀nà kan ṣoṣo péré báyìí lòun ń là sílẹ̀ láàrin àwọn aṣòfin àgbà ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti àwọn gómìnà tó fi mọ́ àwọn èèyàn tó wà nínú ètò ìṣèjọba Tinubu láti lè rí dájú wípé wọ́n ní àǹfààní sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fèròǹgbà wọn àti láti mú ọ̀rọ̀ eléyìí tí ó mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n là á sílẹ̀ fún ààrẹ ọ̀hún kí orílẹ̀-èdè Nàìjíríà lè bá àwọn orílẹ̀-èdè yòókù dọ́gba nínú nǹkan tó dáa lágbàńlá ayé. Lákòótán Fẹ́mi Gbàjàbíàmílà wá gbàdúrà ó ní àsìkò ìṣèjọba Tinubu yóò mú ìtura bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Sultan tìlú Sokoto Alhaji Sa'ad Abubakar òun mà ló ti fi àìdùnnú rẹ̀ hàn báyìí o lórí iṣẹ́ ibi èyí tí àwọn ọ̀daràn oníṣẹ́ ibi ẹni òkùnkùn kan èyí tí wọ́n ṣe tó ń pa ọ̀jọ̀gbọ́n Ọpẹ́yẹmí Ajéwọlé o tó jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ gíga fáfitì ti ìlú Ìbàdàn. Ẹni tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde o nínú àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé sí àwọn tó ń ṣe ìṣàkóso Sultan eyín Saidu Masjidu èyí tó gbé ọ̀rọ̀ jáde lórúkọ Sultan tìlú Sokoto ó ní Sultan ti Sokoto ó fi àìdùnnú rẹ̀ hàn wípé ìbànújẹ́ làǹlà nírúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ló máa ń jẹ́ láwùjọ o tẹ́ ẹ̀ bá sì gbàgbé Sultan Sokoto òun náà ló jẹ́ ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gíga fáfitì kan tí wọ́n pè ní Premier University níbi tó ti ń sọ wípé òun bá gbogbo àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì tìlú Ìbàdàn òun bá wọn kẹ́dùn ẹbí ọ̀rẹ́ tí olóògbé ọ̀hún tí àwọn ènìyàn tí wọ́n ṣekú pa òun bá wọn kẹ́dùn o oníbàkan náà òun bá gbogbo àwọn olùkọ́ fáfitì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà òun bá wọn kẹ́dùn látàrí ikú ọ̀jọ̀gbọ́n Ọpẹ́yẹmí Ajéwọlé èyí tí wọ́n pa o nínú ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tí ọ̀jọ̀gbọ́n ọ̀hún tó ń darí bọ̀ láti ibìkan tó ń lọ sílé rẹ̀ èyí tí àwọn ẹni òkùnkùn ọ̀hún tí wọ́n sì dẹ́bu ọkọ rẹ̀ lọ́nà tí wọ́n ṣekú pa èyí tó jẹ́ pé lẹ́yìn náà ikú rẹ̀ ni wọ́n kéde o. Lákòótán nínú ọ̀rọ̀ Sultan ó ní òun fi àsìkò rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe ìwádìí fínífíní kí wọ́n lè mọ àwọn ènìyàn èyí tó ṣekú pa ọ̀jọ̀gbọ́n Ajéwọlé ọ̀hún kí wọ́n sì mú wọn wá síwájú òfin gẹ́gẹ́ bí ìdájọ́ bó ṣe máa tọ́ sí wọn. Ó kéré tán àwọn afurasí èyí tó lé ní 40 ni wọ́n ṣe àfihàn
wọn ní iléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ olúléeṣẹ́ ọ̀hún èyí tó wà ní Eléwéràn nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí látọwọ́ ẹni tó jẹ́ alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP Ọlárẹ̀wájú Ọládìméjì lásìkò tó ń ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi ọ̀hún níwájú àwọn akọ̀ròyìn lólúléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tó wà ní Eléwéràn sọ di mímọ̀ wípé oríṣiríṣi ìwà ìbàjẹ́, ìwà ọ̀daràn, iṣẹ́ ibi ò ní àwọn afurasí ọ̀daràn ọ̀hún ni wọ́n hù kó tó di pé ọwọ́ pálábá wọn ó ṣègi sọ́wọ́ àwọn agbófinró èyí tó fà á tí wọ́n fi wà ní àhámọ́ iléeṣẹ́ ọlọ́pàá báyìí. Ó ní díẹ̀ nínú wọn ni ó farabalẹ̀ tó jẹ́ pé iṣẹ́ olè, ìdígunjalè alọ́gọ́lóhùn kígbe òní wọ́n yàn láàyò, ìjínigbé àti ìwà ọ̀daràn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n yàn láàyò. Gẹ́gẹ́ bí Ọládìméjì ti ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀, ó ní Michael Bob Abdul àti Ọmọ́tóyọ̀sí Adésínà Ìdírísì, ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àwọn ló jẹ́ pé wọ́n so pàǹpápọ̀ láti digunjalè bákan náà kí wọ́n jí nǹkan eléyìí tó sì jẹ́ wípé ọwọ́ pálábá wọn ó ségi. Bákan náà ló tẹ̀síwájú ó ní Wàsíù Òdúbọ̀tẹ̀ òun tirẹ̀ wọ́n ní ṣọ́ọ̀bù kan lòun fọ́ ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìgbẹ̀bà nílùú Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ló sọ wípé àwọn èèyàn kan wà nínú wọn tó jẹ́ pé ìpínlẹ̀ Èkó ni wọ́n ti lọ jalè tí wọ́n sì jí ọkọ̀ gbé ṣùgbọ́n tí ọwọ́ pálábá wọn sége sọ́wọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ Ògùn kó tó di pé wọ́n rọ́wọ́ tó wọn wá sí iléeṣẹ́ ọlọ́pàá. Lákòótán nínú ọ̀rọ̀ alábòjútó ọ̀hún, Ọládìméjì fi àǹfààní àti àsìkò náà sọ fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ láti ṣe ìkìlọ̀ fún ọmọ wọn wípé kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi pàápàá jù ẹgbẹ́ òkùnkùn èyí tí àwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n ń darapọ̀ mọ́. Ó ní ọmọ tí ọwọ́ pálábá rẹ̀ bá ti ségi kí wọ́n sọ wípé ó ti lọ, ó ní wọ́n sì ní ó ti lọ, ó ló ti lọ náà nìyẹn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfèé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àti tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ìbejì tí wọ́n ń kọrin takasùfèé èyí tí P-Square èyí tí gbogbo ènìyàn máa ń sí Peter Okoye Mr P ohun mà ló ti sọ̀rọ̀ jáde báyìí látàrí ìwà jìbìtì eléyìí tí ìjọba àná ti Muhammadu Buhari pẹ̀lú àwọn tí wọ́n jọ ṣe ìṣàkóso orílẹ̀-èdè yìí èyí tí wọ́n hù pẹ̀lú àwọn ìwà ìtọ́ ìmíràn tí wọ́n sì fi orúkọ eléyìí tó dáa tí wọ́n fi ń bojú gẹ́gẹ́ bí Peter Okoye Mr P ọ̀kan nínú àwọn ìbejì P-Square ṣe sọ̀rọ̀ lásìkò tó ń sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún sórí abẹ́yẹfò Twitter rẹ̀ lánàá ti ṣe ọjọ́ Wednesday sọ di mímọ̀ lórí ọkọ̀ òfurufú èyí tí wọ́n fi orúkọ orílẹ̀-èdè Nàìjíríà sí lára tí ó sì jẹ́ ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Ethiopia tó ní ìjọba àná lábẹ́ aláṣẹ Muhammadu Buhari wọ́n ná owó eléyìí tó tó ẹgbẹgbẹ̀rún bílíọ̀nù 190 billion naira láti fi gbé ẹropílẹ̀nì wọlé láti orílẹ̀-èdè Ethiopia láti fi kùn kí wọ́n sì fi ya fọ́tò lásán eléyìí tí ò ní nǹkan kan ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà tí ò sì lè wúlò fún ẹnikẹ́ni ní orílẹ̀-èdè yìí. Ó ní ìwà jẹbánu tó tó láyé yìí ò sí onítẹ̀bá sì ń gbọ́ ọ̀rọ̀ eléyìí tí ààrẹ àná Muhammadu Buhari pẹlẹmọ́ wípé òun yóò fagilé nǹkan tó ní ṣe pẹ̀lú ìwà jẹbánu láláìmọ̀ yìí pé Muhammadu Buhari gan lólórí àwọn tí wọ́n jẹ́ alága ìwà àjẹbánu kíkówó ìlú àti ṣòwò ìlú ní kùmọ̀kùmọ̀ ṣùgbọ́n tí ó ń forúkọ tó fi ń bojú gẹ́gẹ́ bí ènìyàn rere. Mr P lákòótán ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí ò ṣe gbọ́ sétí òun ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ó ní ìgbà kan ni wọ́n sọ pé ọ̀bọ ó wọlé oko owó jẹ nínú iléeṣẹ́ WAEC. Bákan náà ó tún ní ejò ó tún gbé bílíọ̀nù mì. Ó ní báyìí ó ní ẹgbẹ̀rún bílíọ̀nù ni wọ́n fi gbé ẹropílẹ̀nì tí wọ́n kù ní ọ̀dà láti orílẹ̀-èdè Ethiopia wọ orílẹ̀-èdè Nàìjíríà láti fi ya fọ́tò lásán. Ó ní nǹkan báyìí kù díẹ̀ káàtó. Ó ní kò bójúmu bí wọ́n ṣe ń ba orúkọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí dojúmọ́ lájọ́ tí máa láǹfààní
láti bá ọ̀tun ìròyìn míì pàdé lórí ìkànnì tí ẹ ti ń wò wáyìí. Ẹ subscribe síbẹ̀, ẹ like, ẹ share, kẹ́ sì fi kọ́mẹ̀ntì yín sábẹ́ ìròyìn lórí Facebook náà, ìròyìn Feli-feli TV lórí Facebook. Títí dìgbà míì, Fúnmi Adénúgà ló kọ mi. Ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.